bó lọ́la ó ṣe rí torí akọni ọmọ ń bọ̀ lẹ́kìtì lọ́la kàkà kí Olódùmarè ń bọ̀ lẹ́kìtì lọ́la Jagunmólú ń bọ̀ lẹ́kìtì lọ́la Jagungbayì ń bọ̀ lẹ́kìtì lọ́la Jagungbadé Adégbàyì kàkà kí Olódùmarè ẹni tọ́lọ́run ọba mi bùkún ó ń bọ̀ lẹ́kìtì lọ́la ẹni tí àwọn ọ̀tá ń tìsígbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà mo ní kàkà kí Olódùmarè ń bọ̀ lẹ́kìtì lọ́la olóyè Ṣètìmọ́nì ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá yóò yọ gúrẹ́ sí ìran Èkìtì ní ọjọ́ ọ̀la ẹgbẹ́ bó lọ́la ó ṣe rí gbogbo Èkìtì bó lọ́jọ́ ọ̀la ó ṣe rí láti pàdé olóyè Ṣètìmọ́nì ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹnìkan tá a rí tó dìde pé ìran wa ìran ọmọ kóòtù òjíire bí àwa Yorùbá ọmọ Odùduwà pé a ò gbẹ́dọ̀ jìyà lọ́wọ́ Fúlàní mọ́ ó mọ̀ ń bọ̀ lẹ́kìtì lọ́la ẹ̀rí pé mo ti ń pariwo ti pẹ́ ọ̀la náà ní ọjọ́ náà ọ̀la ní ọjọ́ pé mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin Èkìtì yìí gbẹ̀yìn níbi nǹkan rẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin Èkìtì ṣetán láti pàdé olóyè Ṣètìmọ́nì ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá àbí bẹ́ẹ̀ kọ́ I trust you ẹ má bínú pé mi ò kí yín bó ṣe ká mi lára ni torí ohun tí mo rí lè ní ó yà mí lẹ́nu ohun tí mo rí lè ní mo ló yà mí lẹ́nu ó ṣẹ̀rù bà mí wọ́n lọ́mọdé ò débi ẹ̀rù lẹ̀rù ò bá àbí bẹ́ẹ̀ kọ́ ọmọdé ò débi ẹ̀rù lẹ̀rù ò bá o Èkìtì kété bó lọ ọjọ́ ọ̀la ó ṣe rí o Èkìtì kété ọ̀la dára nígbà Ìgbòho bá wọlé o ọ̀la dára lẹ́kìtì kété o ọmọ olókè ìgbéjì takọtabo ọ̀la dára Èkìtì kété ọ̀la dára nígbà Ìgbòho bá wọlé o ọ̀la dára. mo kí yín lórúkọ lóyè kàkà kí Olódùmarè tó fẹ́ dé wa lálejò lọ́la mo tún kí yín lórúkọ bàbá wa Professor Bánjí Akíntóyè bàbá dáadáa yóò dára fún yín ojú òní tìyín Èkìtì ó yẹ ká rántí rálì ìwà ìjọ wà náà jẹ́kánmọ̀ mẹ́gà rálì Balógun jẹ́kánmọ̀ ló tún fẹ́ dé wa lálejò lọ́la Balógun jẹ́kánmọ̀ olóyè Ṣètìmọ́nì ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá yóò tún yọ wẹ́rẹ́ lọ́jọ́ ọ̀la mo ní ká mú tẹ̀gàn kúrò ká fi tẹ̀gàn sí ẹni Ọlọ́run bá ń fẹ́ tí ọba mi òkè ń bẹ lẹ́yìn ẹ̀ ojú láti máa rí abẹ́ẹ̀ tí ìrí Ìbàràpá lẹ́ni rí fídíò Ìbàràpá wèrò láì ṣe pé ó lọ ha 10,000 wèrò láì ṣe rálì wèrò lẹ́yìn ọmọ Adéyẹmọ ewé àóyáyá èrò lẹ́yìn ọmọlúàbí ewé àóyáyá èrò lẹ́yìn ọmọ wa nígbà tí Sunday Igboho wọ Ìbàràpá ẹ̀rù bà mí pé ó fi hàn lóòótọ́ àti lódodo pé àwa Yorùbá tó dé òní ìṣe àfibíṣó lóore àwọn tó kàn ń bìyà jẹ wá ní ìran Yorùbá tó dé òní ìṣe àfibíṣó lóore ẹ lọ wo fídíò yẹn lọ́wọ́rò kì í ṣe pé wọ́n kọpí ẹ o jẹ̀ní wọ ni o authentic ni o wèrò tó wà ń bẹ̀ yọ ó bà mí lẹ́rù o ó ka yẹyẹ o ó ká àwọn ọmọ o láì wọṣọ funfun láì gbọ́ pàdánì wọ́n ya yìí lẹ́yìn ọmọ Adéyẹmọ òun làbí ní ká gbélé ayé ká ṣe rere òun làbí ní ká ṣe rere ká ní pàtì nínú ìran tá a ti jáde adára fún gbogbo ẹ̀yin Ìbàràpá ojú òní tì yín o torí pé ẹ ṣe yẹ ogun Fúlàní wọlé lọ́dọ̀ yìí kò tún ní gbérí mọ́ ìran àwọn Fúlàní tó bá tún kù lọ́dọ̀ tó bá fẹ́ yọ yín lẹ́nu ẹ máa fi wọ́n fi tábà ni àwọn tó dẹ̀ ń yọ ìran Yorùbá lẹ́nu ní Kwara ní Bánkọ́lé ni ọba ńlá ni ọba mi Èdùmàrè á kù wọ́n nù bígbà tójò bá kù lókòjọ́ òru ẹ̀yin bàbá mi lẹ́kìtì mo ní bó lọ́jọ́ ojú ọ̀la ó ṣe rí ẹ̀yin ọ̀dọ́ lọ́kùnrin lóbìnrin gbogbo abiyamọ tí ò fẹ́ kúkú ẹlẹ́yà mọ̀ pé tó ṣẹlẹ̀ ní Ìbàràpá lẹ́nìí ó pààrọ̀ kò ránṣẹ́ sí ìran Nàìjíríà ni pé lóòótọ́ Yorùbá wọ́n mọ̀ tó ṣe pé lóòótọ́ àwọn Yorùbá tòde òní wọ́n mọ̀ tó ṣe ẹ̀yin Bàmíládó Èkìtì ẹ̀yin Tìkẹ́rẹ́ ẹ̀yin Tìyìn tóbi dé Gèdè tóbi dárámọ̀kọ tóbi dé Ẹ̀fọ́ Alààyè Òkè Mẹ̀sí Ìdólé Erio Ìjẹ̀rò Ìkòrò Ìpótì tóbi dé Ìjòrè tóbi dé Ìlọ́rọ̀ tóbi dé Ayétòrò Ọ̀tùn tóbi dé Gógó tóbi dé Ìkòsí
Mamba, all the Mamba general. Tóbi dé Ìkùn, Iye. Àti bẹ́ẹ̀ lọ. Ìjẹ̀ṣà, ṣé Ìjẹ̀ṣà gbọdọ̀ ni? Ọjà nìkan nú. Ewúlé. Kí wá padà wá sí Ùṣì, Ìdóbábọ̀rọ̀, Ìfàkì, Ọ̀rà, Ìwòròkó, Ìkànlé, Ọ̀yẹ́, Ìlúpéjú, Èkìtì yéye o, Èkìtì yéye, Èkìtì yéye, Èkìtì yéye, ìjà parapọ̀ ká ṣọ̀kan Èkìtì yéye, ọlálọ̀lá ń jẹ́ ẹja túyáyá ká túyáyá síta káfẹ̀mí ìmoore hàn. Torí Yorùbá ní pé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́, ẹni tó jáde nígbà tí ìpọ́njú dé, tí Fúlàní fẹ́ ká wa lẹ́sẹ̀ kò, tí Fúlàní yọ pọ́nrán sí àwọn àgbẹ̀ wa lọ́nà oko, àsìkò rẹ̀ tó yẹ ká ṣe káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere fọlọ́yè ṣe sọ́dọ̀ Adéyẹmọ Ìgbòho ṣá. Ẹ jẹ́ kí n tún sọ báyìí, rálì jẹ́ ká mọ̀ tá a ṣe ní state capital wa Adó Èkìtì, Adó Èwí, ọmọ ọ̀rá àdìbẹ́ẹ̀kọ́, jẹ́ ká mọ̀ rálì tó ṣe lẹ́kìtì tọ́bi lọ bọ̀m̀báàdì ilé ẹ̀ tọ́bi declare wanted. Ó yẹ ká show appreciation. Torí ikú tó bá ṣí fìlà nídìí ọjọ́ kan náà pọba méjì lọ́dọ̀ wa náà pọba mọ́ wa lára lẹ́kìtì mi báyìí. Torí Ìgbòho sí lé ní odidi ọba méjì onílòkò ìkẹta yọ. Àwọn kan dẹ̀ ṣe wípé àwọn lè ṣe ju Ìgbòho lọ, àwọn lágbára ju Ìgbòho lọ, ṣùgbọ́n nígbà tí wàhálà dé àárín wọn á jáde o. Àwọn kan sọ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún ìran Yorùbá, torí Yorùbá ìran mi ni, Yorùbá ẹ̀jẹ̀ mi ni, Yorùbá àjọbí wa ni, pé ìtàkùn tó so egbè ló so elégédé. Ẹjẹ́ jáde síta lọ́la gbogbo ọmọ Èkìtì. Ohun tó ṣẹlẹ̀ ní Ìbàràpá lè ní ọkọ̀ tó ìjẹ́rò ṣe rí pé nìyẹn, ṣe rí pé ó straight ká má sọ nǹkan mi. So agbẹ́dọ̀ fẹ̀mí ẹ̀mú rẹ̀ olóyè ṣe sọ́dọ̀ Adéyẹmọ Ìgbòho ṣà ń pọ̀ ní Èkìtì lọ́la. Ẹjẹ́ àjọ jẹ́ alábàápín nù ẹ̀ torí iṣẹ́ ọjọ́ ọ̀la wa la jọ ń ṣe. Ẹjẹ́ àjọ jẹ́ alábàápín bẹ́ẹ̀. Mo ti máa ń sọ pé arọ mi kò tó jíire Yorùbá là, àsìkò náà rèé. Ẹ jẹ́ kájọ ṣe o, à ń retí Ìgbòho lọ́la o lẹ́kìtì o. Ẹ jẹ́ kájọ ṣe o, yìnyínyìn kẹ́ni ó ṣe mí rí o, ẹ̀yin ọmọ Èkìtì yìnyínyìn kẹ́ni ó ṣe mí. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ̀ ọ̀yàn lójú. Ọ̀pọ̀ mà ní owó bí tá a wá. Àwọn kan sọ wípé tí ó ká ẹ̀mí ọmọ Yorùbá tó ń pa lójoojúmọ́, èrè ìdí táwọn náà fi gbẹ́dọ̀ jáde lọ́la nìyẹn. Agbẹ́dọ̀ jáde lọ́la. Agbẹ́dọ̀ jáde lọ́la. Ọ̀la lọ̀la ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ọ̀la lọ̀la ń jẹ́ ọ̀la ní Ìgbòho wọ Èkìtì. Gùdẹ̀. Ẹjẹ́ àjọ ṣe o, ẹjẹ́ àjọ pàdé. Ọjọ́ ọ̀la ni ló dẹ̀ ṣe pàtàkì jù. Àkókò rèé tá a máa fi yí àwọn ọ̀tá pé àwa Yorùbá tòde òní we are ready. Ẹjẹ́ àjọ ṣe olóyè ṣe sẹ́dẹ̀ ọmọ Adéyẹmọ ń bọ̀ lẹ́kìtì lọ́la. Ó ń bọ̀, àwọn bàbá wa ló ní kó wá, kì í ṣe rálẹ̀ ló fẹ́ wá ṣe. Àwọn bàbá wa ló ní kó wá pé sẹ́dẹ̀ yọjú sí mi, Ìgbòho ṣà yọjú sí mi. Ìgbòho gbowó kò gbòbì lọ́wọ́ ọmọ kóòtù òjíire. Ìgbòho kò dẹ̀ ṣòṣèlú gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ síta. Ìgbòho ṣòṣèlú, Ìgbòho gbowó kò gbòbì. Ohun tó pariwo náà ni pé ikú òjijì ò tọ́ sí ìran Yorùbá mọ́. Ohun tó pariwo náà ni pé ìdágìrì ò gbẹdọ̀ wọlé tó ọmọ Yorùbá mọ́. Ohun tó pariwo náà ni pé ẹkún ìran Yorùbá ò gbẹdọ̀ sun ẹkún mọ́. Pé ọmọ ọwọ́ ò gbẹdọ̀ kú lójú ọmọ ọwọ́ mọ́. Pé bẹ́ẹ̀ ni ọmọ ẹsẹ̀ ò gbẹdọ̀ kú lójú ọmọ ẹsẹ̀. Wọ́n ní àwọn tó bá tètè kú ní ilẹ̀ wa, ilẹ̀ kóòtù òjíire bíi 160 bíi 18 olú àwa báyìí 280 ni mo yàn. Má jẹ̀mú tọ́lọ́run tèmi àtọ́lọ́run tí mo bọ́ lọ́run dání yẹn 280 nínú sàgbàdéwé tó tẹ̀lé dẹ̀ni. Ẹjẹ́ àjọ ṣe mo bìyọ́nà lọ́dún bẹ̀yìn lọ́dún àbí tó pé mi mo wà lórí fóònù yẹn ni mo fi ṣe fíìmù, mo fi ṣe fídíò. Kájọ tóra wa papọ̀. Ọ̀la lọ̀la ń jẹ́ ẹni abẹ lọ́wọ́ ẹ̀. Ká dójú ti àwọn ọ̀tá, àwọn tó sọ wípé ìrìnsèbí Yorùbá ni, àwọn tó sọ wípé a fẹ́ sọ̀rọ̀, a fẹ́ lọ sọ fún àwọn kábíyèsí wa tí ẹ̀ṣẹ̀ ni wípé ẹ má pa ìran mi mọ́. Kọ́dà ìbá wa sọ fún bàbá Tinubu kí ni embargo, torí gbogbo Yorùbá náà gbé embargo lé lórí. Gbogbo Yorùbá ni àdó àlérò àbí kí náà kọ the greatest bandit, the kidnapper ní Katsina, ó rìn ó yan falala káàkiri, wọn àgbé embargo wanted lé lórí.
Gumi Agbodegba tí ń gbowó lọ́wọ́ Buhari tí lọ ń kó fún báwọn bandit tó fẹ́ ra AK-47 tó fi dojú ogun kọ ìran Yorùbá. Nigeria government London di Buhari wọ́n gbé embargo lé lórí o. Adamu Garuba tó sọ wípé Boko Haram Fulani herdsmen Miyetti Allah they are northern Nigeria freedom fighter. Wọ́n gbé embargo lé lórí. Those people in the power don't supply wọn ní owó to buy weapon against the Yorubas. Wọ́n rìn wọ́n yan balala. Nigeria government wọ́n gbé embargo lé wọn lórí. Abdullahi Adamu, a senator, city senator, and a former governor of Nasarawa, tó sọ wípé Nigeria government must protect bandits. Wọ́n gbé embargo lé lórí. Ó ṣe wá jẹ́ ẹni tó ní ẹ má pa ìran ọmọ kóòtù òjíire mọ́, ẹ má pa ọmọ Odùduwà mọ́, ẹ jẹ́ kí Yorùbá ó ní ìsinmi náà wá gbé embargo lé lórí. Afẹ́ bèrè pé kí lè embargo yẹn ti ṣe under the umbrella of baba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Àtàkàtì tán sí tọ́jọ́ kélé ara àwọn ẹjọ́ tá a fẹ́ rò fún àwọn bàbá wa nìyẹn. A dẹ̀ fẹ́ sọ fún wọn, we want to secure our land. We want to secure our land. A fẹ́ dàrúdàpọ̀. Ojúlójú Fúlàní, ọwọ́ lọ́wọ́ Yorùbá, ẹsẹ̀ lẹ́sẹ̀ Yíbò. We don't want it. We want complete ọmọ kóòtù òjíire. Let the Yoruba secure the Yoruba land. We want to flush those people in our forest. Flush them out. Ètò ìpalára àgbọn ìran Yorùbá ó tó gẹ́. Ara ta fẹ́ wá sọ fáwọn kábíyèsí nìyẹn. Gbogbo àwọn tó gbé pété Ìgbòho ti gbowó lọ́wọ́ lóṣù ẹ má dá wọn lóhùn. Ẹ mà pété nìyóò bá lọ́rọ̀ sọ ìkànnà ọ̀rọ̀ náà lè ọ̀sọ̀. Ẹ má dá wọn lóhùn. Èrè ìdí tí ọmọdé yẹ mọ́ fi balẹ̀ gùdẹ̀ sí Èkìtì ní ọjọ́ ọ̀la nìyẹn. And I want every one of us to be there. Gbogbo ẹ̀yin ọmọ Èkìtì, I want every one of us to be there. Kì í ṣe rally. Àkọ́kọ́ máa gbé ijó tìlù la máa fi gbé wọlé láti ibi tá máa gbà wọlé. From there direct to Ìkẹrẹ Èkìtì. From Ìkẹrẹ àlà ní Adó Èkìtì kọjá. Àlà ní Adó Èkìtì kọjá tẹ máa rí ọmọ Adéyẹmọ. Ó di ìṣòro rororororo. Àgbà Ìkọ̀lé lọ nìyẹn. Ìkọ̀lé. From Ìkọ̀lé ó di wọ̀n ní Ìjẹ̀rò. Abẹ́ lọ kí bàbá wa wá ọwọ́ ọ̀pọ̀ Ìjẹ̀rò land tó jẹ́ pé àwọn gangan lórí Sunday Ìgbòho ọmọ mi wá. Ẹni pé wọ́n àìgbẹ́tọ̀ má ṣe wá ní. Ẹ jájọ pàdé olóyè Ìgbòho kó lè jọyẹ wá lẹ́kìtì. Ẹ jájọ pàdé olóyè Ìgbòho kí gbogbo àgbáyé lè mọ̀ pé ìran Èkìtì kì í fi bí iṣu olóore. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ìbàràpá. Wọ́n àgbà 10,000. Wọ́n àgbà 5,000. Tó kéré jù 1,000 wọn fún ìkankan nínú wọn o. They just appreciate what he did to them. They appreciate what he said Igboho has already done to them. During the Salisu, Sẹ́ríkì Ìgàngán, Ajégúnjẹrán, Sẹ́ríkì Ìgàngán, apanitọ́ tún gbowó rìlíìsì òkú. Wọ́n máa ti fìyà jẹ ọmọ Yorùbá o. Ẹ̀rí báwo yẹ ṣe jáde ti tata appreciate ẹ̀. Pé àwọn Èkìtì, Ìgbòho màmá balẹ̀ gùdẹ̀ Èkìtì. Ọ̀làmánì, August 18, Ìgbòho máa wọ Èkìtì. Lékelèké kan máa bà sórí igi lẹ́kìtì. Ọ̀kín ẹyẹ oko tó rẹwà máa balẹ̀ gùdẹ̀ sí Èkìtì lọ́la. Mo fẹ́ kájọ jẹ́ alábàápín bẹ̀. Káwa náà pariwo Ìgbòho ṣá. Táǹkì kó náà tó wá máa rántí jẹ́ kánmọ̀ rálẹ̀. Á dára fún wa ojú òní tiwa o. Ẹ má ṣe gbọ́ tẹ́lẹ́gàn o. Ẹ má yẹn ó ń kó wọn lọ sọ́dọ̀ olóṣèlú ni. Ẹ má ṣe dá wọn lóhùn o. Tẹ́ ẹ bá ti wá ariwo ọjà wọ́n fẹ́ ká lose focus ni o. We must not wo ariwo ọ̀jàs. Òyìnbó mi yẹn ti tún dé ó jìbìjìbìjìbì. Mo dẹ̀ fẹ́ kíkọ àwọn òyìnbó yẹn dé Ìgbòho lọ́la ni. I don't want to watch all the òyìnbó. Mi ò fẹ́ fọ àwọn òyìnbó yẹn tán lálẹ́ yìí. Kí Ìgbòho ọjà ọ̀la lọ̀la ń jẹ́. Let us come out and say welcome to Chief Sunday Adeyemo Igboho. Not ordinary welcome, and say thank you. Thank you for being there for the Yorubas. Òun ò ní ká ló ń 20 billion wá. Ó jáde tán. Jíjáde tẹ̀ dẹ́ ó ní àwọn ará bíbẹ̀ lára náà fi gbógun tì í. Ìmí ìtúrí lọ́la o. Òun gan ti sọ fún wa pé òun ti ń fìlì Èkìtì lára òun.
ẹ jáde síta kójọ yẹ wá lọ́jọ́ ọ̀la kán lè mọ̀ pé lóòótọ́ lódodo ìran Yorùbá àtòdé òní ti kọ̀ láti gbénú ìgbèkùn á dára fún yín ojú òní ti yín múlẹ̀ kàtó ọjọ́ sáà olóore tí bàbá yẹn ṣe fún wa tó ṣe fún gbogbo ìran Èkìtì tá a bá aṣọ bò ọjọ́ ń bọ̀ lólúwa wí olóore tó ṣe fún olóyè ṣe Sunday Igboho ṣá ìtọ́ ọjọ́ ń bọ̀ lólúwa wí àwọn ará bíbá ìlú oúnjẹ Èkìtì ní tí ì ṣe wọ́n ní Èkìtì náà ti wá ń fi helicopter wá supply wọn lóúnjẹ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ìṣẹ̀dálẹ̀ Yorùbá ọpẹ́lọpẹ́ àwọn bàbá wa tó ti lọ ọpẹ́lọpẹ́ ẹsẹ̀ ẹ mọ̀ pé ó yẹ ká dúpẹ́ o ọ̀nà tá a ti lè gbà láti dúpẹ́ lélẹ̀ ká jáde síta kó tún mọ̀ pé lóòótọ́ àti lódodo àwọn ọmọ Èkìtì ń bẹ lẹ́yìn òun no be mouth wọ́n ń bẹ lẹ́yìn òun ojú òní ti gbogbo wa ojú òní ti ọmọdé kò ní ti àgbà ẹ̀yin Èkìtì kété ọ̀la lọ̀la ń jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ Ìgbòho máa gbórí wọlé ẹni abẹ lọ́wẹ̀ mo ní ọ̀la lọ̀la ń jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ ọmọ Adéyẹmọ máa gbórí wọlé ẹni abẹ lọ́wẹ̀ kàkà kí Olódùmarè máa gbórí wọlé ẹni abẹ lọ́wẹ̀ májàsọ́lá Ìgbòho ṣà ẹni abẹ lọ́wẹ̀ àwọn àgbààgbà alẹ̀ Yorùbá ti ń kọrin wípé wọlé 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 májàsọ́lá wọlé Ìgbòho ṣà wọlé ẹkùn ọkọ̀ Fúlàní wọlé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé 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 Ìgbòho ṣà wọlé 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 kàkàkí wọlé akọni Oòduà wọlé torí pípé ilé bàbá ọmọ kì í bọmọ lẹ́rù wọlé ọlálọ́lá ń jẹ́ ọ̀la ní Sunday Ọmọ Adéyẹmọ on the 18th August 2025 a fẹ́ gbàlejò Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ṣe wá lóore o lèmi á fi máa sọ pé olóore ìran Yorùbá ni torí pé tọ́mọ Adéyẹmọ ò bá jáde nígbà tó jáde yẹ kì í ṣe ń tàn wí làbá máa wí kì í ṣe ń tàn sọ làbá máa sọ tó ni mo fi ń rọ ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ̀yin ọmọdé ni ẹ̀yin àgbà ni ẹ̀já jọ pàdé ní ìlú Ìkẹrẹ́ kì í ṣe òkè olóṣùdá o Ìkẹrẹ́ kì í ṣe òkè olóṣùdá ẹ̀já jọ pàdé ní ìlú Ìkẹrẹ́ oníyàn àná ayé àná ni Ìkẹrẹ́ máa fi ṣe yàn lálejò ìyàn àná ni torí pé àwọn máa ń jẹ àjẹsẹ́kù ni èyí tó bá tún jẹkù láyé lẹ́ni tó bá tún dọ̀la ìbẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀ ìyàn o tó bá ti délé Ìkẹrẹ́ tó bá ti bá yàn àná bẹ̀ ẹ fura sí ìlú Ìkẹrẹ́ bẹ̀ ọ̀lẹ́ ni ẹ jáde pàdé lọ́la ní ìlú Ìkẹrẹ́ Èkìtì máa ń mì tìtì Èkìtì fẹ́ gbàlejò lóye Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá akọni ọmọ gbogbo lè Oòduà akọni ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń wò gẹ́gẹ́ bí alágbára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sọ pé àwọn ajìjàgbara làwọn nígbà tí ìjàngbara dé àwa wọn a ò rí wọn mọ́ àwa wọn sẹ́ a ò rí wọn mọ́ èmi náà fẹ́ kọ́ ní Saheed Òṣùpá ni gbogbo orí títà ti kọ́ sẹ́yìn yẹn èmi ni mò ń kọ́ńpósì ẹ̀ tó jìbà lọ́wọ́ mi. àwọn lágbára di Ìgbòho lọ ọmọ ẹ̀yìn wọn ni Ìgbòho ìmí ìtẹ̀ tí máa sọ fún wa pé àwọn làwọn kọ́ Ìgbòho níṣẹ́ mi ò rí iṣẹ́ tọ́kọ̀ Ìgbòho ṣùgbọ́n nígbà tí ogun dé tí Ìgbòho ràjò àwa wọn àárí wọn mọ́ wọn forí nù mo ti dẹ́ni tó sọ pé tí mo pè pé sà nǹkan bàbá Èkìtì ẹjọ́ ẹ má pè mí adẹ̀rẹ́ ni tó sọ pé ohun tí Ìgbòho tó lọ ṣe ní gàngán òun ò lẹ́mìí ẹ̀ adẹ̀fojú alágbára wò a rí ẹni tó sọ pé ohun tí Ìgbòho ṣe yẹ àwọn ọlọ́pàá wọn ti wá rọ́bìṣì olúwa ẹ̀ lé òun ò dẹ̀fẹ́ kọ́gbọ̀ pa ìlọ́wọ́ òun mi ò dárúkọ 20 bílíọ̀nù Ọmọ Adéyẹmọ ò béèrè 20 bílíọ̀nù lọ́wọ́ wa he just seek for the support of our king tó jẹ́ pé àkókò rẹ̀ tí àwọn ọba wa náà máa ṣe ohun tó yẹ kán ṣe ẹ̀yin Èkìtì ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Ìgbòho májàsọ́lá o ẹ kó ìmúra sílẹ̀ fún dídé Adéyẹmọ ẹ kó ìmúra o ẹ kó ìmúra sílẹ̀ gbogbo Èkìtì fún dídé májàsọ́lá ẹ kó ìmúra sílẹ̀ o fún dídé Ìgbòho ṣé ẹ ti múra o ẹ kó ìmúra sílẹ̀ gbogbo ọmọ Èkìtì fún dídé Ìgbòho májàsọ́lá ni ẹ kó ìmúra sílẹ̀ akọni Oòduà fún dídé májàsọ́lá ẹ̀yin Èkìtì agbẹ́tọ̀ múra kápàdé olóyè Sunday Ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ó ti ṣe wá lóore rí o ẹ má jẹ́ ká wá jíjẹ́ kan nínú àwọn ibi àti parí aáwọ̀ tó ń bẹ láàrin wa bí ọmọlúwàbí ṣe máa ń ṣe nìyẹn tá bá rí jàkájà
tá bá dẹ̀ pè wá ká parí ẹ̀ láwọn bàbá wa fi sọ wípé ọmọ àlè ni máa ń rínú tí kì í bí wọ́n dẹ̀ ní ọmọ àlè náà máa ń bẹ̀ tí kì í gbẹ̀bẹ̀ lówó tá a wà yìí kì í ṣe ká fèsì ara wa ká máa bára wa jà ohun tí àwọn ọ̀tá wa dẹ̀ fẹ́ náà nìyẹn kán lè ráyè rápálá sí ẹnu ẹni kọ̀ọ̀kan wa mọ́ so àti parí ẹ̀ wọ́n ní agbára tó bá ń gun ẹni kọ̀ọ̀kan wa ká fi dojú ìjà kọ àwọn ọ̀tá wa agbára tó bá ń gùn wá agbára tó bá gun bàbá Èkìtì tó gun ayé kò tọ́ àwọn Fúlàní ló yẹ ká fi dojú ìjà kọ ilé ẹgbà bẹ́ẹ̀ pé lóòótọ́ àti lódodo bó ṣe yẹ kó rí nìyẹn kó Moses fẹjẹlẹ ẹ̀yin ta Àwórì bá a ti jọjọ ń ṣe ẹ̀yin ti Kwara ẹ̀yin ti Òkun mo mọ̀ pé ẹni ẹgbẹ́ òsì Moses fẹjẹlẹ ẹ̀yin tó kún tẹ́ bá ti wọ Òmù ẹ ti dé ìyẹn Òkun níbẹ̀ ni o ṣe mọ̀ pé ọmọ ìyá ọmọ bàbá ni wá mo dẹ̀ mọ̀ pé ẹ̀ẹ́ni fẹ́ kójú ti àwa Èkìtì ojú òde ní ti gbogbo wa ọ̀rẹ́ náà ẹ̀ẹ́ni ìgèrè lè àmú ti yẹn òkú. ẹ wá bá mi rajà ẹ má wulẹ̀ fún mi lówó ọjà ní kẹ́ bá mi rà tẹ́ bá fún mi lówó máa nọ́nà kùnà kò sẹ́ni tó fún mi lówó tí mi ò kí fún yàn bẹ́ẹ̀ pápápá ó ti tán ṣùgbọ́n tẹ́ bá mi ra ọjà máa ṣe kí ni máa gbé ọpọlọ kalẹ̀ mi ì ní fẹ́ kọjá yẹn wù bó ṣe máa pọ̀ sí ni màá máa lé so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ ẹ̀ bá mi rajà mo láwọn kọ́sítọ́mà tó jẹ́ pẹ̀lú mi ti patronize me more than 6 times ọlọ́rọ̀ba orí mi mo láwọn ẹlòmíì tó ti patronize me more than 3 times mo wá láwọn kan tó tẹ̀ ti sọ́ra wọn di regular customer tó yẹ pé ṣe lọ́tún mú customer wá fún mi tó yẹ pé mo ṣètò mi ò ṣe program ọba pè mí hello ṣé lady kéde yẹn ẹ jọ̀wọ́ fún wa nọ́mbà yìí náà fẹ́ rajà mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ojú òní tì yín àwọn ọmọ yóò ní dológo àná èrò ọ̀tá ò ní ṣẹ lórí ayé yín ẹ bá mi like ètò yìí kẹ́ bá mi share ẹ bá mi share ètò ìmọ̀fẹ́ lẹ́dùnmarè bẹ̀yìn àtijọ́ tí mo ti ṣí ṣọ́ọ̀bù mi tí ì ṣe prógráàmù gidi because gbogbo wàhálà sásọ̀tún sátúnṣì yẹn ó wíìkì mi gan agídí mo fi ń sọ̀rọ̀ mo rọ́jú ni kódà mo ṣe àgbo ó wíìkì mi gan gbogbo wàhálà jálabalaba dábọ̀ kò sẹ́ni kankan àfọlọ́hún but mo dúpẹ́ fọlọ́hún pé kò fi mí sílẹ̀ ó dúró tì mí even bó ṣe fídíò kan sórí Facebook màá sì gbé wá sí YouTube tí mo kàn ra fi display pé á bá mi rajà ẹ̀yin tẹ́ bá rí ẹ̀yin bó ń sọ̀rọ̀ rẹ̀ pé mo ṣàrọ́jú kọ́rọ̀ yẹn ṣá lè jáde mo sọ one by one kọ́rọ̀ mi ṣá lè jáde síta mo wá dúpẹ́ lọ gbogbo yín pápátá gbogbo ẹ̀yin Lady K fans ẹ̀yin Lady K group mo dúpẹ́ lọ́wọ́ yín owó fún ni ò tó yàn pé mo kàn tiẹ̀ rí yín inú mi dùn mo rí gbogbo ọmọ Yorùbá inú mi dùn mo dúpẹ́ ẹ ṣé gan ni ẹ ṣe ojú òní tí ojú kì í tinú alẹ́ so fáfáde yìí tẹ́ bá fẹ́ patronize mi ṣọ́ọ̀bù mi wà ní 76 Whiteworth Street South Amity downtown Amity ẹ ti mọ̀ pé imú mi kò jẹ́ kí n lè pronounce dáadáa òun mo ṣe máa ń ṣe fídíò mi tí màá dákú lọ dákú bọ̀ dákú dájí torí imú mi náà ní kọ́ ló ń ṣàánú so ẹ jẹ́ wá patronize mi mo ti láwọn aṣọ ọkùnrin lóríṣiríṣi títí dórí àdìrẹ àwọn tó kó iṣẹ́ sí fún àwọn dádì ẹ̀yin tẹ́ bá fẹ́ wá sí ṣọ́ọ̀bù mi ẹ feel free ẹ máa bọ̀ títì ni mo wà ẹ jẹ́ wo bí a mo lè tàn kámẹ́rà yẹn mo bọ̀ títì Ìgbálásá ni mo wà ẹ jẹ́ tàn kámẹ́rà títì Ìgbálásá ni ṣẹ́tírí bus stop wà níwájú ṣọ́ọ̀bù mi bus stop tí mọ́tò ti ń kérò tó ti ń jérò ó wà níwájú ṣọ́ọ̀bù mi ẹ ti rí wájú ṣọ́ọ̀bù mi ẹ ti rí ta so mo bẹ̀ gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ jọ̀ọ́ wá patronize mi ẹ wò ó mo ní àwọn aṣọ spiritual store náà mo ṣí àwọn aṣọ tó fine lóríṣiríṣi àwọn tọkùnrin lóríṣiríṣi ọlá ìpè mi ò tí ra àwọn kan tí máa fi display náà ọjà tán ni mo kàn ṣe rọra ṣe gbogbo ẹ̀ níwọ̀nba so ẹ jọ̀ọ́ ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi ẹ ti rí store spiritual wà wọn ló wà lọ́ọ̀kan yẹn a ní jewelry store náà a ní wig store gbogbo ẹ̀ ló wà kódà African store gan ìyẹn ṣì wà ń reserve mi ì tí kó ọjà síbẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ patronize mi ojú òní tì yín àwọn ọmọ yóò ní dààmú ẹ̀yin náà sì ní rí dààmú láyé yín ìbànújẹ́ kò ní ṣẹlẹ̀ sí yín so ẹ patronize mi ẹ fífẹ́ lè rányàn wá lọ́ba mi rajà wá lọ́dọ̀ Lady K lèsì wà àdìrẹ wà mo láwọn ṣòkòtò àtẹ̀wò fóbìnrin mo ní fọ́kùnrin mo láwọn àdìrẹ àwọn àdìrẹ tó jẹ́ pé tẹ bá fẹ́ àdìrẹ full stone tó yẹ pé wọ́n ti fi stone sọ di lace mo ní tẹ bá fẹ́ àwọn tó yẹ pé lace níwọ̀nba stone níwọ̀nba ó wà tẹ bá wá fẹ́ tí ò tẹ̀ ní stone
tó jẹ́ àwọn simple something báyìí mo dẹ̀ ní wọn ní size by size lóríṣiríṣi àwọn simple style àdìrẹ láṣọ tẹ̀ ń wò yìí o simple style gbogbo ẹ̀ ni mo ní láwọn fine wọ̀ tó yẹ pé kò sí pátí tẹ bá wọ̀ báyìí o wọ́n á ṣe kíni wọ́n á gbóṣùbà fún yín pé yes aṣọ rẹ̀ so ẹ̀yin mọ́mì mi ẹ wá patronize mi ẹ̀yin tẹ́ ẹ bá lè wá sí ṣọ́ọ̀bù mi ẹ pè mí fídíò call bí mo ṣe ń ṣe nulẹ̀ náà mo sì ń ṣe ṣọ́ọ̀bù bíbà àtijọ́ mo ti ṣí ṣọ́ọ̀bù náà sí àwọn ẹlòmíì online náà ni wọ́n ti rajà àwọn ẹlòmíì dẹ̀ working so ẹ jọ ẹ bá mi working ẹ wá sí ṣọ́ọ̀bù mi ẹ bá mi sọ fún àwọn èèyàn Lady K ti ní ṣọ́ọ̀bù sí 76 Wentworth Street Amity downtown 76 Wentworth Street Amity downtown bẹ́ẹ̀ ni ṣọ́ọ̀bù mi wà ẹ bá mi sọ fún àwọn èèyàn ojú òní tìyìn pé ní wá ayé tì ẹ jẹ́ patronize mi fáǹfààní èyí tẹ bá wá nídìí àwọn nǹkan àdúrà mo sọ fún yín wípé Ọlọ́run gbọ́ àdúrà tó bá sọ wípé ẹ kò sí iṣẹ́ téèyàn lè lò tí ayé èèyàn lè yí padà ẹni kan máa sọ bẹ́ẹ̀ mọ́ àfẹni tí ò bá lè pè Ọlọ́run àwọn iṣẹ́ tí ẹ lè lò tí ẹ máa rí àyípadà rere nínú ayé yín tí àdúrà yín máa gbà tẹ máa ní testimony ayọ̀ ó wà available tó bá dé jẹ́ àwọn nǹkan ìṣẹ́gun ní gbogbo ogun tó halẹ̀ mọ́ yín gbogbo ogun tó sọ rẹ̀ di kìnìún sínú ayé yín yẹn ó máa ṣẹ́ gbogbo ogun tó lòun ò ní jẹ́ kẹrẹ́ ọ̀nà lọ gbogbo ogun tó fa ìkórìíra àmúbọ́ àìdá ọmọdé ni àgbàlagbà ni ọkùnrin ni obìnrin ni àwọn nǹkan àdúrà tí màá gbé fún yín ní orúkọ ti Jésù Kristi ti Násárẹ́tì tẹ̀sí máa rí sàmì àti iṣẹ́ ìyanu mi ò gbọ́dọ̀ máa kó testimony wá sórí social media a lot of people ṣáwọn tó wà wégbé lónìí ṣé táwọn yẹn ni kí n sọ ni àbáwọn tí wọ́n ti ní issue pẹ̀lú àwọn èjì rẹ̀ àwọn tó bá mọ àwọn tó ń pè lè jí rẹ̀ mi ìfẹ́ sọ ní English tó ti ní issue pẹ̀lú wọn tí Ọlọ́run dẹ̀ gbàkóso láti pàṣẹ pé wọ́n wẹ ọṣẹ náà ni wọ́n wẹ ọṣẹ tí mo ti ṣe kíni tí mo fi orúkọ Jésù gbé fún wọn wọ́n wẹ wọ́n pè mí wọ́n ní testimony ayọ̀ ní ìjọ Friday ẹ wo picture video yìí sí lady Sunday ní ìjọ Friday èèyàn mẹ́ta from different country ni wọ́n pè mí tí wọ́n fún mi testimony pé Lady K ìwé àwọn bọ́ọ̀sì ok èèyàn méjì lamẹ́ríkà èèyàn kan ní UK wọ́n ní testimony ayọ̀ I was just happy yes which I'm proud nípa iṣẹ́ tí Olódùmarè gbélé mi lọ́wọ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan àdúrà tẹ́ lè lò ẹ pè mí ṣùgbọ́n tẹ́ bá ti gbàgbọ́ nínú Ọlọ́run ẹ má pè mí o àbí tẹ́ bá pè mí tí bá ti gbọ́ ohùn pé má ṣe mi ò ní ṣe máa kọ̀ fún yín ní sáàmù ní kẹ́ lọ máa gbàdúrà ẹ lọ máa ka sáàmù bàbá ẹ lọ máa fi gbàdúrà mo lè ní kẹ́ lọ gbà fún ijọ́ méje àbí ijọ́ mẹ́ta kẹ́ pè mí tẹ́ bá pè mí tí bá ti rí pé yes ohùn tí mo gbọ́ ó dáa máa ṣe kí ni máa àtẹ́ẹ̀dì sí tí bá dẹ̀ ti pé kí n máa tún sọ fún yín pé ẹ máa lọ lálàáfíà lórúkọ Jésù èmi ò ti torí owó mo máa ń sọ wípé Ọlọ́run lọ́ba tí ń fi èrè sí iṣẹ́ ẹ̀dá Ọlọ́run ni kó fi àlùbáríkà sí iṣẹ́ mi kó sì sọ fún èmi Lady K ìfẹ́ Olúwa kó sọ fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi àti ìwà mi sí ọmọlàkejì mo máa ń sọ fún Olúwa gbogbo gbà pé ohun èlò pàtàkì ni kó ṣe mí má ṣe mí ní ohun tí ba ayé àwọn ènìyàn jẹ́ and I give thanks to God so gbogbo èyí tẹ́ bá nídìí àwọn nǹkan spiritual items lọ́fíńdà wà ọṣẹ àṣínà ọṣẹ ìbùkún ọṣẹ arọ́bí àgbélépọ̀tà àmúbọ́ ìkórìíra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi òun lẹ̀ ń wò lọ́yìn yẹn ẹ ti rí spiritual store nìyẹn odidi apartment kan ni mo yọ fún yẹn fún spiritual so èyí tẹ́ bá nídìí ẹ pè mí tẹ́ bá sí tòsí àjọ sọ̀rọ̀ lórí fóònù wàá send àwọn ọjà yìí sí i ẹ dẹ̀ rí ìyanu Ọlọ́run lágbára Ọlọ́run ní ọlá pé mi ò mú kankan mórúkọ Ọlọ́run ẹ̀yin náà ní testimony ayọ̀ so bó ṣe jẹ́ nìyẹn fáfàdé ìjọba fẹ́ ra product iléeṣẹ́ TL agbójẹ̀dí ó ti wà diabetes ó ti wà manpower available high blood pressure ó ti wà wọ́n ti kó dé bìbà ṣé ẹ bá mi ṣe ètò gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ ra ogun diabetes ti dé ti gẹ̀dígẹ̀dí ti dé ti high blood pressure ó ti wà ti manpower tó máa jẹ́ kẹ́dóbò dáadáa dídó lóbò ẹ̀dóbò ẹ má gọra yín ẹ má jẹ́ káwọn kan tí ò tó yín kọ́ wá bàbá yín dún àwọn ìyàwó yín ẹ má jẹ́ káwọn kan wá bàbá yín ṣiṣẹ́ tó yẹ kẹ́ ṣe so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí àwọn nǹkan yẹn confam one ajẹ́bìdán ẹ pè mí ó wà available tẹ́ bá fẹ́ fẹsẹ̀ yín rìn wá rà kò sí wàhálà
76 Whitewall Street, Amity downtown ní mo wà. Bákan náà èyí tẹ́ bá ní àwọn jewelries, àwọn wig, mo ní stuff wig náà, mo ní stuff jewelries, oníkálukú ló ní store ẹ̀ níbi tẹ́ ń wò yìí. Ayé ti gbà wá dáadáa ń sìn yìí, ayé ti wà dáadáa, ayé ti wà. Kódà tí bá to ọjà gan tán, tí mo get àwọn nǹkan tí mo máa fi design ọjà gan, bíbá yóò ní fẹ́ gbá mi mọ́. I know what I'm saying. So ẹ pè mí, ẹ máa bọ̀ wá wá rajà, ojú òní tí mi ní wá ayé tì. Ẹ ṣeun gan. Ẹ má gbàgbé láti bá mi like ètò, kẹ́dẹ̀ bá mi share. Yorùbá Nation no going back. Ẹ bá mi share ètò yìí, kẹ́dẹ̀ bá mi tẹ like, kẹ́dẹ̀ subscribe sí YouTube channel mi. Ire o.